bá mi wá egbò igi túdè, egbò túdè, bá mi wá ewé ewúro tútù, bá mi wá kámfọ̀, bá mi wá káfrà. Gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀. Tó bá ti gún papọ̀, bá mi mix ẹ̀ mọ́ ẹni ọṣẹ tó bá wù ẹ́. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó dẹ̀ fi fídíò ìránṣẹ́. Ó fẹ́ máa fi wẹ̀ ni. Omi tó lọ́wọ́rọ́ warm water, omi tó gbóná warm water ló máa fi wẹ̀ lálẹ́ àti láàárọ̀. Kó farabalẹ̀ gbọ́ṣẹ́ tó ń ṣe kó dẹ̀ fi ránṣẹ́. Síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0932981364 0932981364 Global Dahiratu Dhikrlahi Islamic Organization GT Bank. Fún ẹ̀yin tẹ́ sọ fún wa pé ẹ nídìí pé ká ní àkáǹtì sí GT Bank. GT Bank àkáǹtì wa nìyẹn. Títí yín là ń ṣe ní gbogbo ìgbà. Àdúrà wa gbà. Fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní kó lè farabalẹ̀ gbọ́ fídíò ìdélẹ̀ kó gbọ́ iṣẹ́ tó ń ṣe. Fún gbogbo ẹ̀yin tẹ́ bá nípeni níjà kan àbẹ́fẹ́ rí wa, ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá lórí +234 810 913 1425. Ẹ kọ́ọ̀lù wa àbí kẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesanya Estate ní Ajah, Lekki, Lagos. Àwọn product wa ní made in India, packed in South Africa. Ètò àwẹ̀ wà láti yanjú problem yín fún yín. Ètò sàárà wà láti yanjú problem yín fún yín. Àwọn halal powder wà láti yanjú problem yín fún yín. Àwọn product wà lóríṣiríṣi láti yanjú problem yín fún yín. Bismillah ta'ala. Al-Qur'ani ń bẹ láti yanjú problem yín fún yín. Gbogbo ọ̀ǹtú, gbogbo àdúrà, gbogbo ẹ̀ náà lè à ń ṣe ní Sheikh Afagba International Limited. Ọ̀rọ̀ ìgbà káfí, ó gba sẹ̀fí, ó gba yàsín, ó gba tọ́a, ó gba fatia, ó gba yàtúlì kùrìsíyù, ó gba orúkọ Ọlọ́run Latifu ni, Wàhábù ni, Sataru ni, Ka'aru ni, Jabaru ni, ó gbà. Àwọn product ní obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọmọ wa lọ fún full package wa. Bẹ́ẹ̀ ni ẹ̀dà táàmù sí spam leakage, proclate, omi ń jáde lọ́mú sọmú roro, hormonal imbalance, PID, pelvic inflammatory disease, fertility case, ovulation problem, fibroid, yeast, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, blockage tube, oyún ìju àti blockage tube, gbogbo àwọn nǹkan tí ò kì í jẹ́ kóbìnrin wọ́n jókòó sínú womb, wọ́n jókòó sínú ovary, bó ṣe wá ń pàkan nìkan ń rú, wọ́n ti fẹ́ gba ìwọ menopause ò rí period mọ́, wá lọ fún full package. Èyí tó máa lò before period, èyí tó máa lò during period, èyí tó máa lò after period, tí wàá dẹ̀ conceive Bismillah ta'ala. Kódà tó bá ti wọ menopause, àwọn egbòogi kan wà tó máa reverse system àbọ́kùnrin tó wá pé kò lè perform dáadáa mọ́. Ó ní ìdí nǹkan arẹmọ, nǹkan ajíra, nǹkan ìmárale, aróbòsá ni aróbòkú ni, gbogbo àwọn nǹkan low sperm count, weak erection, premature ejaculation, abẹ́ni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́, abẹ́ni tó ń forí kókó aláǹtakùn, tó ń jẹun lójú oorun, tó ní ìbálòpọ̀ ojú oorun, táyé ń dà láàmú, tó ń rí ìjákulẹ̀, tó máa mú bó wà ń lo òyìnbó bí aláìsí, ó ń ṣiṣẹ́ bí aláìṣe. Bẹ́ẹ̀ ni àwọn onífìtọ̀fọ̀gbẹ́ wa ní sikrefg fún yín ní evil world. Ọlọ́run la máa pè kó wá dá sọ̀rọ̀ yìí tó rà ní kọjá ẹnu àlà Ọlọ́run àti tànàbí Muhammad sallallahu ta'ala alaihi wasallam. Tilka hududullah wa ma yuti illa wa rasulahu. Ó ṣòwò àjẹ́wọ̀ ẹlẹ́bọ lóògùn wa, wọ́n ń dàyàn láàmú. Tó rà Al-Qur'an jẹ́ ká mọ̀ ní Suratul A'raf pé innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum. Suratul Nisa yatakabbathu shaytanu minal mas. Ẹ̀mí èṣù wọ́n fọwọ́ kàn yẹn, wọ́n ń dàyàn láàmú. Bismillah ta'ala, contact Sheikh Afagba lórí +234 810 913 1425. DHL la wá ń lò láti deliver àti GIG logistics both home and abroad. Ibi tẹ́ bá wà a máa deliver fún yín, ẹ̀yin lẹ máa sanwó delivery. Canada ní America ní ẹ wo page wa, ẹ máa rí bá ṣe ń deliver káàkiri. Àwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ tọ́rọ́ lọ́wọ́ ọba ló ń control ayé. Wa ma yudabbiru al-amra fasayaquluna Allah. Lágbára kan, we care. Almighty Allah cure for both natural and spiritual problems. Ẹ contact Sheikh Afagba International Limited ló ń dá Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department. Bismillah ta'ala. Lẹ́ẹ̀kan sẹ́yìn tẹ́ bèrè fún GT account, GT account ní fún charity account fáwọn ọmọ aláìní fáwọn opó 0909 32 98 13 64 09 32 98 13 64. GT Bank Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Fi Olúwa ní ẹ fi sàárà, ẹ ti sàárà síwájú kájú alẹ́ gbà. Sàárà ṣíṣe súnà ni, ẹ ò sàn kan nù. Fowó sàkáǹtì àwọn ọmọ aláìní fún lọ síwájú ẹ̀sìn fáwọn opó, kéku máa ké bí eku, kẹ́yẹ máa ké bí ẹyẹ. Bismillah ta'ala organization tó wide ni, ó wà accredited ní Nàìjíríà, ó wà accredited ní abroad. So right way lẹ́wà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, kò sí ìdààmú kankan. Inna l-izzata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba ló ní o. Masalam wa ila liqa'i. Iṣẹ́ tó fẹ́ máa fi wẹ̀ yẹn, ó ń ṣiṣẹ́ fún, ó ń forí kókó aláǹtakùn, ó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun.
bẹ́ẹ̀ ni gbogbo nǹkan wọ̀nyí dẹ̀ ní ìjákulẹ̀ ló máa ń fà wá bọ́ nínú ìdè ayé. Ó ti yé sí, má wo pé ó jọ oògùn. Àwọn ewé kan wà tó yẹ pé ẹ̀mí òkùnkùn wọn ò lè dé díẹ̀, ó dìpẹ́ǹdì lórí nǹkan tó fẹ́ papọ̀ mọ́. Ewé ewúro àti egbò túdè ó ti ní ọlọ́run ló ní wọ́n máa tẹ̀síkútù mi wàrákàtì iláyà alámù àkúlìdá ilẹ̀ ọjà wáhù fálítátìlìbù dà wáhù lè dà yíkùn fálátátìlìbù ubi arab. Àwọn ewé ọlọ́run mi ní dá ìsàn kan kí n má fi wòsàn ìtìlẹ́gbẹ̀ẹ́ mọ́ mi fi wòsàn ayé síbi nǹkan tí mo ṣe lé èèwọ̀ fún yín. Ṣé wé wúro làrámù, ṣé egbò túdè làrámù, àbí káfọ́ àbí káfà. Àwọn nǹkan wọ̀nyí is natural. Ló wàá bọ́ nínú ìdí ayé, ọ̀nà àdẹ̀ṣí. Má sàlámù ẹ̀ lẹ́nu.